ilé àrólù làwa ń lọ, ilé àrólù làwa ń lọ, èrò ká lọ sí Ìbàdàn, ilé àrólù làwa ń lọ. MC Blessiner. Adéníkẹ́ Àmọ̀kẹ́ lọ́jọ́ bí ẹ̀ tún pé tá a wá bá dúpẹ́ bórí ẹni bá sọrí àmọ́ jáyé ọgbọ́n ìkókó tó ń ṣe wọ́n ẹ̀ lọ́jọ́ sí rèé o. adúpẹ́ pọ́mọ ọ̀hún dàgbà ọ̀dàgbà lásán olúwa ọba mi tún taari nǹkan àgbà sí ọ. ó wo Olódùmarè ọba ló ṣe ọ́ lóore. New York lamẹ́ríkà lọ wà tó o gbé ń pawọ́ ajé ikú tó yá ò ní pa ọ́ yára sàmì ó gbé tó àmì mi. ìyá olóríire máa wọlé mọ́ra ba òkú ọdún o. obìnrin wuyì àgàrà bí ẹni bá wọ ẹkùn lẹ̀ tẹ̀rín tọ̀yàyà ní fi ń dá gbogbo èèyàn lọ́rùn òkú ọdún o. èmi ò kù fìrìmọ̀ ó ní sọjọ́ bí rẹ olóríire aláyére Chief Adéjàre Oyègòkè olùdarí ilé ìtura Damje Hotel and Suites àwọn ni wọ́n ránṣẹ́ pè mí wọ́n pò ní sọjọ́ bí rẹ kí n wá kí ọ. Damje o ẹ ti rán ní sòròrò dé ọlọ́jọ́bí Adéníkẹ́ Àmọ̀kẹ́ wọ́n kì ọ́ débi tọ́lá pẹ̀rẹ́ wọ́n kì ọ́ kì í yanu òkú ọdún o. òní ṣe tí òní ṣe tẹ agbami ayé òní gbé ọ lọ yára sàmì ẹ. New York lamẹ́ríkà lọ wà ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti ń mu wọn wà ní fi ọ́ tẹ́lẹ̀ ọkọ̀ wálé o sì ní búrìbùrì kọ́ ọ̀bọ̀n jíjó yà láéláé ọmọ aráyé òní fẹ́ gba fún ọ lóúnjẹ yára sàmì ẹ. nìṣólè yín wàyọ́ ọlọ́jọ́ òbí mọ̀mọ́lú bàbá rẹ̀ gan. Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ àjẹ̀gbíyó ọmọ àfikarahun fọ́ọ̀rí mu. Ìbàdàn mọ́jàmọ́jà èyí tọ́jà ládùúgbò gbogbo lógun. Ìbàdàn kúrè bèrè kó o tó wọ̀ níbi olè gbé ń jàrí olóhùn. ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ológun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjàkadì. ìlú Ìbíkúnlé alágbàlá ajáyàjáyà àgbàlá Ìbíkúnlé ó tóbi ó tó kòkò sáré àgbàlá Ìbíkúnlé ó tóbi ó joko bábẹ́ lòmíì lọ. ìlú Òjó ìlú Àjàyí Ògídí Olú oníkànga àjípọn òbomi òṣùrù wẹ́dà ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán ìgúnnugún ní gbalúwa rẹ. ǹlẹ́ o ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé dákan lùkan bẹ̀rẹ̀ lójú ológun ọmọ pé ibi ogun parí sí ni wọ́n ń pè lógun pa ibi ogun ti bẹ̀rẹ̀ gan ni wọ́n ń pè ní bẹ̀rẹ̀ ibi onígbèjà ni wọ́n ń pè ní bódìjà nù ní bàbá tó bí ọlọ́mọ gangan dákan lùkan sọ bọ́yọ̀ké ọmọ oníkí ẹ̀yìn gẹ́dẹ́ èèyàn ò ní wáyé kọ́mọ́ lárùn kan lára ìjà gbóró ìlàrùn Ìbàdàn nínú ilé bàbá rẹ ẹ̀sà tó lòpin nìyí mọ́rẹ́yìn ọrùn súnké sí ọ̀tún ológbòjò ìgbégún òsì ológbòjò ìgbégún ọmọ òde ọgbààyè níbo lẹ́ẹ̀kẹgbẹ̀rún eégún sí ajíbógundé nìyí ọmọ eléégún sékétéwéré àgbáyé ọmọ ọ̀nà láre Ìbàdàn lọ́mọ ọmọ láìpo ní bàbá Ìbàdàn ọlọ́mọ orò náà ń kọ́ ebi yeye yín ní í ṣe nílẹ̀ Ìbàdàn ilé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ àfìtó ṣeun ibọ ọmọ àjẹgbín tán ìkarahun fọ́ọ̀rí mu wọ́n ọlọ́jọ́ bí Adéníkẹ́ Àmọ̀kẹ́ tí ń gbé ní Amẹ́ríkà ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ ò ní fọdún èyí sópin lágbára lọ́wọ́ Olúwa ọba ọmọ ọbẹ̀ ní ìran ọbẹ̀ ní bẹ́sù àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀nà happy birthday to you na Chief Adéjàre Oyègòkè the CEO Damje Hotel and Suites ló pé àṣèyí ṣàmọ́dún orí ajẹ́ kó o ṣe tẹ̀ mí.